jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday, May 27 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo àwọn ọmọ wẹ́rẹ́ wa, gbogbo children pátápátá pé happy children day. Mo sì kí gbogbo mùsùlùmí kú ọdún ìní. Ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún ìfọ̀kànbalẹ̀ ló máa jẹ́ fún gbogbo wa láṣẹ Ọlọ́run Ọba. Èyí tá bá rí nínú ìwádìí wa tòní tó bá ọmọdé wí á mẹ́nubà. Ó lè máa jẹ́ fún ti àwọn ògo wẹ́rẹ́ wa. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé bùkátà máa wà lọ́rùn yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa ní owó kan tẹ́ fẹ́ ná lọ́jọ́ tòní nínú ilé, fún family, fún ọmọ, fún ìyàwó lọ́jọ́ tòní, fún ọkọ gan pàápàá. Ẹ máa ní owó tẹ́ fẹ́ ná. Bùkátà máa wà lọ́rùn yín tó ṣe é pé owó yẹn máa wá dàbí gbà pé mo nídìí nǹkan yẹn, owó yìí ò dẹ̀ lè tó mi, báwo mo fẹ́ ṣe, báyọ̀ náà mo fẹ́ gbé gbà, mo nídìí owó fún gbà, mo nídìí owó fáwo. Eléyìí máa fẹ́ stress yín díẹ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n fún gbogbo ọ̀nà Ọlọ́run máa bá yín ṣe. Tí bá fi di ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́, ó ṣeé ṣe kí ẹ rí ọ̀nà ìyàlẹ́nu tí ó máa gbà wọlé ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láàrin àti olólùfẹ́ yín. Kódà ọ̀pọ̀lọpọ̀ nínú yín olólùfẹ́ yín gangan ló máa nídìí ìrànlọ́wọ́ kan, ló máa nídìí àǹfààní kan látọ̀dọ̀ yín, ló máa nídìí owó látọ̀dọ̀ yín tó ṣe pé a fẹ́ la stress díẹ̀ lọ fún yín láti bí nǹkan yẹn ṣe fún wọn ní ọjọ́ ti tòní. Ṣùgbọ́n títí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ó ṣeé ṣe kí àárín yín kó gún régé, kí gbogbo ọ̀rọ̀ owó, gbogbo ìfàǹfà tó jọmọ́ tówó àbí nǹkan kó ṣeé ṣe kí ó die down sí ìrọ̀lẹ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní ju báyẹn náà lọ. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ẹ máa gbádùn ara yín tí gbogbo pa lọ sòsì, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Nípa tẹ̀yin ọmọdé tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanran yan Aries yìí, ó ṣeé ṣe kí ọmọdé máa dìmáàndì fọ́pọ̀lọpọ̀ nǹkan. Dádì mo fẹ́ gbá, dádì mo fẹ́ àwo. Ọjọ́ tòní sì rè, kò dára kí ẹ pọ ọmọdé tó ń lo ìràwọ̀ Aries lẹ́kún. Kò dára kí ẹ ṣe nǹkan tí á mú kómijé bọ́ lójú wọn lọ́jọ́ tòní, torí àwọn fúnra lára wọn wọ́n á máa wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó wà lọ́wọ́ àwọn akẹgbẹ́ wọn pé dádì mo nídìí nǹkan tí lágbájá mú dání, nǹkan tí tàmẹ̀dù mú dání náà mú mi. Ẹ ṣe fún wọn tí ẹ bá nípá láti ṣe fún wọn, kò sí wàhálà. Iṣẹ́ á lọ dáadáa lọ́jọ́ tòní. Relationship yín ó máa lọ bó ṣe yẹ kó lọ lọ́wọ́ ìrọ̀lẹ́, ṣùgbọ́n àtàárọ̀ títí di ọ̀sán yẹn responsibility lè fẹ́ àfẹ́ ti díẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí owó wọlé fún yín lọ́jọ́ tòní lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, ẹ máa rush ara yín láti complete àwọn nǹkan kan lénìí. Rushing máa pọ̀ lọ́jọ́ tòní torí nǹkan máa pọ̀ wájú yín tẹ́ fẹ́ mójútó dáadáa. Stress á pọ̀ fún yín lọ́jọ́ tòní púpọ̀. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yẹn falẹ̀ máa wọn kan yín. Ẹ gbèsè tiẹ̀ plan ara yín dáadáa kọjọ́ tòní lé lọ dáadáa. Ó ṣeé ṣe lọ́wọ́ ìrọ̀lẹ́ kó fẹ́ rẹ̀yìn tẹ́ lọ́jọ́ tòní látara stress tẹ́ ti go through. Akitiyan máa wà fún yín lówùúrọ̀ kùtù tẹ́ bá jí, ara yín á ta pọ́npọ́n, ara yín á jí pépé tẹ́ bá jí lọ́jọ́ tòní. Ṣùgbọ́n títí ìrọ̀lẹ́ ẹ máa wà burnout torí àwọn nǹkan tẹ́ máa fẹ́ go through, àwọn nǹkan tó máa fẹ́ pọ̀ lọ́rùn yín. Ẹ máa fẹ́ wà overwhelmed pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ duty, ọ̀pọ̀lọpọ̀ task ní ọjọ́ tòní. Kò sí bó ti wá lè wọ̀n kẹ́ busy tó ọjọ́ tòní máa padà lọ bó ṣe yẹ kó lọ. Fáwọn ọmọdé tó ń lo ìràwọ̀ yìí lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó fẹ́ ṣòjòjò díẹ̀, ó ṣeé ṣe kí àìlera díẹ̀ kó fẹ́ wáyé fún àwọn náà ní ọwọ́ ìrọ̀lẹ́. Rí dájú pé ẹ kọbi ara sí wọn, essence àwọn nǹkan tó dàbí àìlera díẹ̀ kẹ́ tètè bá wọn falẹ̀ mọ́, kó má jẹ́ nǹkan tó ṣe pé ó máa padà fẹ́ affect, ó máa padà fẹ́ wọ́ra. Kí ẹ kíyèsára dáadáa ní ọjọ́ ti tòní. Ẹ múnú àwọn ọmọdé dùn lọ́jọ́ tòní. Àwọn ọmọdé tó ń lo ìràwọ̀ Taurus yìí, erépa wọn máa pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Erépa wọn máa pọ̀ gan-an. Àwọn náà máa keep ara wọn busy púpọ̀ lọ́jọ́ tòní pẹ̀lú ṣíṣeré yẹ̀pẹ̀ ní fífi nǹkan ṣeré ní gbogbo kọ́ bẹ́ẹ̀ máa pọ̀ rẹpẹtẹ ní ọjọ́ ti tòní. Iṣẹ́ wa lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín ní ọjọ́ ti tòní pẹ̀lú. Army green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú. Ẹ máa ráǹfààní jẹ òwúrọ̀ kùtù ọjọ́ tòní. Ẹ máa jí pẹ̀lú àwọn yíyá gágá tí inú yín máa dùn, táyọ̀ yín máa kún. Ẹnu yín báyà máa yọ̀ bọ́rọ́bọ́rọ́ ni ọ̀rọ̀ ẹnu yín láàárọ̀ kùtù yá dá ṣáká. Aṣọ yín bí kẹ báyọ̀ wí jẹ́, aṣọ yín bí kẹ báyọ̀ wò jẹ́. Nǹkan lè sọ sí yín lọ́kàn láàárọ̀ tá a gbé nínú bíbà pé jẹ́ kí n sọ fún lágbájá, jẹ́ kí n sọ fún tàmẹ̀dù. Àárọ̀ kùtù ọjọ́ tòní àsìkò oríire báyìí ni ó jẹ́ fún yín tó ṣe é pé inú yín máa dùn. Ayọ̀ yín akun túra tọ́jọ́ tòní gẹ́ máa rí nǹkan dùn, ẹ máa rí nǹkan ayọ̀. Kò ní sí wàhálà rárá lọ́jọ́ tòní. Àwọn ọmọ kéékèèké tó ń lò ràwọ̀ yìí gan, inú wọn máa dùn lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ wọn lè gba ẹ̀bùn
ọ̀pọ̀lọpọ̀ wọn lè béèrè fún nǹkan lọ́jọ́ tòní. Àwọn ọmọdé lè máa request fún nǹkan. Àwọn ọmọdé tó ń lóràwọ̀ Gemini wọ́n lè máa ní dádì nǹkan báyìí mo fẹ́ láàárọ̀ kùtù, dádì mo fẹ́ jẹ, mọ́mì mo fẹ́ mu, mọ́mì mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwo, mo fẹ́ wọṣọ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ lè wáyé ní àárín àwọn ọmọdé ní ọjọ́ ti tòní tó ń lóràwọ̀ Gemini. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ ọmọdé tó ń lóràwọ̀ yìí wọ́n á fẹ́ relax dáadáa lọ́jọ́ tòní. Wọ́n á fẹ́ sùn, wọ́n á fẹ́ ṣe nǹkan táṣà tẹ́ wọn lọ́rùn dáadáa. Wọn ò ní fẹ́ stress rẹpẹtẹ lọ́jọ́ tòní. Bí kan tẹ́ra wọn lọ́rùn, bí kan ṣe fàájì ara wọn náà ló máa rí lọ́jọ́ tòní. Iṣẹ́ lọ dáadáa fẹ́yìn oníràwọ̀ yìí, ire owó máa wọlé fẹ́yìn oníràwọ̀ Gemini. Bẹ́ẹ̀ sì ni relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:15 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní. Ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n ó lè rí bákan látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa fẹ́ náwó dáadáa lọ́jọ́ tòní. Ẹ kíyèsára nípa kẹ́ máa náwó láì bìkítà. Ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó náwó. Kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ fẹ́ ná ọ̀pọ̀lọpọ̀ owó síta lọ́jọ́ tòní tó ṣe pé lọ́wọ́ ìrọ̀lẹ́ ẹ máa padà máa rò pé mo yẹ náwó ìgbìmọ̀ báwo mo tẹ̀ ṣe ṣe, ọ̀nà mo ti ẹgbẹ́ gbà, báwo mo ṣe máa náwó nínú àpá báyìí, báwo ni máa ṣe ṣe nǹkan báyìí. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Opportunity kan lélẹ́yìí tó ṣe pé ó ṣeéṣe kí ó fẹ́ wọlé fún yín táwa dàbí gbà pé Ọlọ́run fẹ́ fi láòtá yín lójú. Ẹ ṣe prayer kí opportunity kankan tó máa ṣe yín lóore, tó máa ṣe yín láǹfààní kí ó wọlé fún yín. Akitiyan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní àti prayer ó ṣeéṣe kí opportunity náà kó padà jẹ́ ti yín. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lè ní ẹ máa náwó sínú ilé dáadáa. Bùkátà máa wà lọ́rùn yín náà dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa náwó dáadáa lọ́jọ́ tòní. Àwọn nǹkan tí ẹ save kan láti jọ́ ìgan ó ṣeéṣe kí ẹ tún tọwọ́ bọ̀ lọ́jọ́ tòní gan nípasẹ̀ ànáwó. Ọwọ́ ìrọ̀lẹ́ ni gbogbo ẹ lè padà wá rọlẹ̀ tó ṣe pé ìnáwó yẹn máa tún wá dínkù díẹ̀. Lọ́jọ́ tòní ó dára kí ẹ ṣe dáadáa sí mọ̀lẹ́bí. Ó ṣeéṣe kí ẹ fẹ́ ní àwọn responsibility kan nínú ilé tí a fẹ́ ṣókè yín. Ó ṣeéṣe kí èèyàn kan nínú ilé gan kó fẹ́ bá yín ní issue lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ fẹ́ ní issue lọ́jọ́ tòní nípasẹ̀ pé lágbájá nǹkan báyìí tí mo fẹ́ kí ló tó ṣe fún mi. Lágbájá báwo ló ṣe máa gbégbèsè báyìí, báwo ló ṣe máa náwó lórí nǹkan báyìí. Àwọn nǹkan bẹ́ẹ̀ lè fẹ́ kọ́ sí issue díẹ̀ ní ọjọ́ tòní fẹ́yìn oníràwọ̀ Cancer. Àwọn ọmọdé tó wá ń lo ìràwọ̀ omi agbára Cancer yìí ẹ ṣọ́ra ṣe, ẹ má fi owó rán wọn ní iṣẹ́ ẹni tẹ́ bá wò pé bóyá kò tí ì gbọ́n tó láti lè lọ ra nǹkan ní lọ́tùn lósì. Àbọ̀mọdé tẹ́ bá wò pé fẹ́ ránṣẹ́ má kó tó ṣe rẹpẹtẹ jù fọmọ náà, kọmọ náà má padà lọ sọwọ́ nù. Ìyẹn ọmọ tó ń lo ìràwọ̀ Cancer yìí kó má lọ sọwọ́ nù lọ́jọ́ tòní. Àwọn ọmọdé tó ṣe pé wọn àti ìgbọ̀n rárá ẹ má fowó sí wọn lọ́wọ́ torí ó ṣeéṣe kí wọ́n fẹ́ fa owó náà yá ní ọjọ́ ti tòní. Wọ́n lè fẹ́ waste oúnjẹ náà dáadáa lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa pẹ̀lú àwọn ọmọ yìí ní ọjọ́ ti tòní. Ó ṣeéṣe káwọn ọmọ kéékèèké tó ń lo ìràwọ̀ Cancer yìí kó ní issue pẹ̀lú àwọn òbí wọn lọ́jọ́ tòní. Pàápàá ìyá wọn lè ní issue pẹ̀lú wọn lọ́jọ́ tòní kí ìyá wọn fẹ́ náà wọn lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí African mothers. Ẹ ṣáà wọn bó ti ṣe máa ń ṣe. Wọ́n lè fún wọn ní factory reset dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ fẹ̀rẹ̀ ṣe ẹ handle wọn pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye lọ́jọ́ tòní. Ẹ má kanra mọ́ àwọn ọmọ yìí jù torí wọn mọ̀ kankan rárá. Effect àwọn nǹkan tí ó wà lójú àwọn lọ́jọ́ tòní òun ni ó fẹ́ wáyé lórí wọn. Títí ìrọ̀lẹ́ ọjọ́ tòní ẹ̀yin tó ṣe pé ẹni ọmọ tó ń jẹ́ tó ń lo ìràwọ̀ Cancer tó ti mú yín bínú láàárọ̀ wọ́n á padà múnú yín dùn lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní tẹ́jọ́ máa wà ní ìrẹ́pọ̀. Ọjọ́ tòní á lọ dáadáa fẹ́yìn oníràwọ̀ Cancer yìí, iṣẹ́ á lọ dáadáa, ṣùgbọ́n relationship yín pẹ̀lú family ò lè rí bákan. Ire owó máa wọlé fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n ó ṣeéṣe kó jẹ́ pé ọwọ́ ìrọ̀lẹ́ ni àwọn owó mi lè wọlé tó ṣe pààrọ̀ yẹn. Ó ṣeéṣe kẹ́ nídi owó gidi gan lọ́jọ́ tòní. Tẹ́ bá rí láàárọ̀ ìgan ṣeéṣe kó gbá bùkátà lọ. Aago 3:20 ní ọ̀sán sí aago 4:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó dára, ọjọ́ tó ládùn, ọjọ́ tó lóyin lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé ẹ rí àwọn ènìyàn tẹ́jọ dunú tẹ́jọ yọ àwọn family tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tètè ra ẹ̀gbọ́n àtàbúrò ẹjọ́ sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín máa dánmọ́rán, àwọnù ara dáadáa lọ́jọ́ tòní. Ẹjọ́ máa pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Àwàdà àti erépá máa pọ̀ fẹ́yàn oníràwọ̀ Leo lọ́jọ́ tòní. Eléyìí òyò àgbàlagbà lẹ̀ kò yọ ọmọdé lẹ̀. Àwàdà àti erépá máa pọ̀, àtọmọdé inú yín àwàdà máa pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹjọ́ máa pọ̀ tẹ́ máa rò lọ́jọ́ tòní rẹpẹtẹ. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ tẹ́jọ share happiness, tẹ́jọ share goodness together. Òun ni ọjọ́ ti tòní jẹ́ tí ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn tó súnmọ́ yín táwọnù ara dáadáa. Kódà ike owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Tẹ́ bá lè fẹnu pọ́n ọjà yín dáadáa ẹ máa ráǹfààní jẹ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yín gan á lọ bó ṣe yẹ kó lọ. Bákan náà relationship yín yẹn á lọ sòsé dáadáa lọ́jọ́ tòní. Fún àwọn ọmọdé erépá lè pọ̀ rẹpẹtẹ. Àwọn ọmọdé míì lè pàdé àwọn sibling wọn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tí wọ́n ti ríra, wọ́n lè pàdé wọn lọ́jọ́ tòní. Ẹ̀gbọ́n àbúrò wọn lè jọ ríra ní ọjọ́ ti tòní dáadáa tí lè máa bí kí ìdùnnú àtayọ̀ kó gbalẹ̀ lé àárín àwọn ọmọdé dáadáa lọ́jọ́ ti tòní. Erépá dẹ̀ lè pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n kò sí erépá tó lè ṣe lọ́jọ́ tòní. Kò ní ìpalára kankan fún ọmọ tó ń lo ìràwọ̀ Leo tó jẹ́ ọmọdé lọ́jọ́ tòní. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:20 ní àárọ̀ sí aago 1:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní.
ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ o, ọjọ́ tí ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn nǹkan tí ẹ máa kówó rà lénìí á pọ̀ rẹpẹtẹ. Mo fẹ́ ra gbá, mo fẹ́ ra òun, mo fẹ́ nílò eléyìí, mo fẹ́ nílò tọ̀hún, ó máa pọ̀ rẹpẹtẹ fún yín. Àwọn kan máa wọ̀ yín lójú dáadáa lọ́jọ́ tòní. Á wù yín bí ìgbà pé àbí kí n ra ilé yẹn ni, àbí kí n ra mọ́tò yẹn ni, àbí kí n gbé nǹkan rí báyìí báyìí ṣe ni. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí ẹ máa ráǹfààní jẹ lọ́jọ́ tòní látara ń pé lágbájá bá mi gbé báàgì dání jẹ́ àjọ débì kan, ó ṣe ṣe kẹ́ ráǹfààní jẹ níbẹ̀. Lágbájá jájọ lọ, ó ṣe ṣe kẹ́ ráǹfààní jẹ níbẹ̀. Nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe gan pàápàá, ẹ̀yin tẹ́ jẹ́ télọ̀ àbẹ́yìn tẹ́ jẹ́ oníṣẹ́ ọwọ́ èyíkéyìí tó ṣe pé akitiyan yín lẹ fi ń ṣiṣẹ́, ẹ máa ríre gbámú dáadáa níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Kódà wọ́n lè fún yín ní èní lórí nǹkan tí ẹ̀ ń ṣe lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ra àwọn kankan tó wà àwọ́dì fún yín tó wà valuable dáadáa. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kẹ́ ra àwọn kan dùnú dáadáa lọ́jọ́ tòní. Àwọn ọmọdé tó ń lò ràwọ̀ yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́jọ́ tòní ó ṣe ṣe kí wọ́n rí àǹfààní sí àwọn nǹkan mèremère, bóyá aṣọ tuntun, bàtà tuntun, àwọn nǹkan tí ó ṣe é pé àwọn náà máa wọ̀ tó yẹ pé wọ́n máa rí pé lágbájá yìí in fact luxury ló wọ̀ yìí, nǹkan tó dáa ló wọ̀ yìí. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó dára fún ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdé náà sì rèé tí ẹ bá mú ọmọdé jáde lọ́jọ́ tòní, àwọn nǹkan tó máa náwó sí tó jẹ́ ọmọ tó ń lò ràwọ̀ Virgo, àwọn nǹkan tí owó ẹ̀ lágbára ju àpò lọ ni wọ́n máa náwó sí lọ́jọ́ ti tòní. Fún ìdí èyí tápá bá ka ẹ lè ṣe fún wọn, tápá bá sì ka ẹ má náà àpá kẹ́ ṣọ́wó ná fún ìwúlò ọjọ́ mìíràn. Iṣẹ́ á lọ dáadáa fún yín lé ní relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Aago 2:15 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín ní ọjọ́ tòní, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́, tíṣẹ́ lè rí bákan, tí owó náà lè rí bákan ṣáájú ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ stress ara yín fún àwọn kankan tẹ nílò lọ́jọ́ ti tòní. Bí iṣẹ́ mi yẹ kí nǹkan wọlé, ó yẹ kí n kí, ó yẹ kí ire tí mò ń retí ó yẹ kó wọlé, ó yẹ kí nǹkan dùn, ó yẹ kí nǹkan ṣe dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa nílò owó dáadáa lọ́jọ́ tòní o, ṣùgbọ́n ẹ máa stress ara yín dàbí gbà pé owó náà dàbí gbà pé kò fẹ́ wọlé, má dàbí gbà pé nǹkan náà rí bákan. Ṣùgbọ́n relationship ẹ̀yin àtàwọn tó súnmọ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín yẹn kò sí wàhálà rẹpẹtẹ ní ibẹ̀ rárá ní ọjọ́ ti tòní. Ṣùgbọ́n ọba akitiyan tẹ bá ṣe, ó ṣeé ṣe kó padà jọ lọ́wọ́ ìrọ̀lẹ́. Ọwọ́ ìrọ̀lẹ́ ó ṣeé ṣe kí ẹ ráǹfààní jẹ ní ọjọ́ ti tòní. Ṣùgbọ́n lówùúrọ̀ tẹ bá jí náà bí nǹkan bíi 6:30 AM láàárọ̀ sí aago 8:15 láàárọ̀, ẹ̀yin tẹ bá tájẹ̀tì táìmù yẹn ó ṣeé ṣe kí ẹ ráǹfààní jẹ dáadáa ní àkókò yẹn ní ọjọ́ tòní. Kọ́lọ̀ brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Fún àwọn ọmọdé tó ń lo ìràwọ̀ yìí, ó ṣeé ṣe kí àwọn òbí wọn fẹ́ ṣe fún wọn lénìí, kó ṣe pé ó ṣeé ṣe kán má fi bẹ́ẹ̀ wà lọ́kì láàárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán lọ́jọ́ tòní. Wọ́n lè máa ṣe fún àwọn ọmọ tó kù lọ́tùn lósì pé jẹ́ kára ti lágbájá já ṣe fún tàmẹ̀dùn náà, kó ṣe pé ọ̀tá tí wọ́n lè lélẹ̀. Wọ́n lè máa gbóúnjẹ kọjá bíi children day àbí kó máa gbé ẹ̀bùn bàǹtàbàǹtà kọjá kó má tètè kàn wọ́n, tó ṣe pé ó lè jẹ́ pé ọwọ́ ìrọ̀lẹ́ láìṣẹ̀ kan àwọn tó ń lò ràwọ̀ Libra yìí. Lọ́ọ̀kì yẹn ò fi bẹ́ẹ̀ sí fún wọn, àfi tó bá yẹ pé wọ́n lọ síbi tán fẹ́ lọ yẹn ní ìdájí kùtù bí aago 6:06 sí aago 8:15 yẹn ó ṣeé ṣe káǹfààní yẹn wọlé lásìkò yẹn, tó lásìkò yẹn ní lọ́ọ̀kì àwà fún yín ní ọjọ́ ti tòní. Ẹ̀yin tẹ́ bá lọ́mọ tó ń lò ràwọ̀ Libra, ẹ rí dájú pé ẹ má fojú fò wọ́n dá, ẹ rí dájú pé ẹ ro kan wọn nínú máìdì yín pé alábàjá yìí náà ó yẹ kí n náwó nǹkan kan sí, ó yẹ kí n fún òun náà ní nǹkan báyìí. Ẹ ti gbélé, ẹ ti gbọ́, ẹ wá ṣéǹjì unlucky yẹn, ẹ ṣéǹjì ẹ̀ sí lucky fáwọn ọmọ yìí kí ni wọ́n lè lò dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ dáadáa ní ìgbẹ̀yìn fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ Libra. Oníràwọ̀ mi tútù Scorpio tá a bẹ̀rẹ̀ àárín October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́. Ara yín máa yá gágá, ẹnu yín máa dùn láti inú wá. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ ráwọn kan dùn látọkàn wá dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa láwọn pláànì, ṣùgbọ́n inú ọkàn lẹ́ẹ̀ máa gbé gbogbo ẹ̀ sí púpọ̀ lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí àwọn ọmọdé inú yín náà kí wọ́n wà moody, àwọn ọmọ kéékèèké inú yín ó ṣeé ṣe kán má ṣeré rárá lọ́jọ́ tòní. Kódà kan play orin jù bẹ́ẹ̀ lọ, wọ́n lè má jó rárá lọ́jọ́ ti tòní. Wọ́n máa wà moody bákan bí ìgbà pé kí wọ́n kọ́ wà kán máa wò rírí ayé, wọ́n máa wòye sí bí nǹkan ṣe ń lọ láyìíká wọn nínú ọjọ́ tòní. Àgbàlagbà náà lè ní mood swing bákan lọ́jọ́ tòní. Ara yín lè má ṣeré dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé àwọn kankan lè máa wọ̀n yín nínú ọkàn, tó ṣe é pé bóyá agbára ni ò sí ni tàbí nǹkan kan tó lè fẹ́ fa mood swing díẹ̀ fún yín ní èní. Gbogbo nǹkan tẹ́ bá sì ń ṣe lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ ṣe prayer fẹ́yìn tẹ́ jẹ́ àgbàlagbà, ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Ẹ sì tẹ̀lé èròǹgbà ọkàn yín kí ó lè tọ́ yín sọ́nà nípa báyìí ni kò ṣe, báyìí kọ́ ni kò ṣe. Èníyàn ṣọjọ́ tẹ́ lè fi pariwo lọ́jọ́ tòní, kò ń sọjọ́ tí ẹ lè fi gbé ọmọ tó ń lò ràwọ̀ Scorpio yìí náà lọ síbi tí ariwo bá pọ̀ sí jù, kó má affect spirit ẹ̀ ní ọjọ́ tòní. Ó dára kí ẹ tanná sùn láṣálẹ́ òní, ó dára kí ẹ sùn láì tan iná sùn lé ní àtàgbà tọmọdé ní ọjọ́ tòní. Ọjọ́ tòní lè lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín máa fẹ́ seriousness yẹn á fẹ́ pọ̀ ju eré àtàwàdà yín lọ. Ṣùgbọ́n gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ lọ́tùn lósì, ó ṣeé ṣe kí ẹ padà ráǹfààní láti ṣàwàdà, láti dẹ́fẹ̀, láti rẹ́rìn dáadáa ní ọjọ́ ti tòní. Kódà láti jó
sí orin gan ní ọjọ́ tòní, ṣùgbọ́n àkókò péréte ni eléyìí lè wáyé. Aago 8:15 ní àárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Kò wá sí problem, iṣẹ́ yín lè lọ dáadáa, relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé fún yín lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Àtàrà àtẹbí àtojúlùmọ̀ ló máa bá yín ṣe lọ́jọ́ tòní. Ẹ máa welcome àwọn àlejò lọ́jọ́ tòní, àwọn èèyàn máa bá yín ṣe, wọ́n á yẹ yín sí lọ́jọ́ tòní. Ọjọ́ ìdùnnú ló jẹ́ ọjọ́ tó ṣe é pé rẹ̀pọ̀ tó dánmọ́ máa wà láàrin èèyàn àtàwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Ó dára kẹ́ fọ́jọ́ tòní wà pẹ̀lú àwọn èèyàn, kẹ́ fi dunnú, kẹ́ fi yọ̀, kẹ́ fi gbafẹ́ papọ̀, kò sí wàhálà ara lọ́jọ́ tòní. Enjoyment day lọ́jọ́ tòní jẹ́ fún yín, ẹ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ lè bá tàmẹ̀dù ṣe, ẹ lè bá lágbájá ṣe, ẹ lè bẹ́nikẹ́ni ṣe lọ́jọ́ tòní. Kò sí nǹkan kan, kò sí problem, kò sí nǹkan kan tó ń dùn mọ̀rúmọ̀rú mọ́ni tó fẹ́ dùn mọ̀rúmọ̀rú mọ́ yín lọ́jọ́ tòní. Gbogbo àlọ́ bó ṣe ẹ kó lọ dáadáa lọ́jọ́ tòní. Àwọn ọmọdé tẹ́ ń lò ràwọ̀ yìí náà ó ṣeéṣe kí àwọn ọ̀rẹ́ wọn wá wọn wálé dáadáa lọ́jọ́ tòní. Wọ́n lè bọ́ọ̀rẹ́ rìnrìn àjò lọ kọjọ bá ọdún lọ lọ́jọ́ tòní, tàbí kí wọ́n jọ ṣeré kọjọ dáwàdà kọjọ rẹ́rìn dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, free day ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Iṣẹ́ á lọ sòsì, relationship yẹn á lọ bó ṣe ẹ kó lọ, èrè owó náà lè wọlé fún yín lénìí. Aago 10 ní àárọ̀ sí aago 12:15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Níràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ tó lè rí bákan pátápátá ló jẹ́, ọjọ́ tíṣẹ́ lè rí bákan, tí relationship yín náà lè rí bákan, ṣùgbọ́n tí owó náà tó lè kàn tó lè lóun fẹ́ wọlé ní bọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kó jẹ́ pọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ni nǹkan máa padà yàtọ̀ ní ọjọ́ tí tòní. Ọjọ́ ìjọba tó ṣe é pé ẹ ní láti kíyèsára dáadáa. Olólùfẹ́ yín kan lè fẹ́ nídìí àǹfààní kan àbí owó kan látọ̀dọ̀ yín. Ó lè jẹ́ ọmọ, ó lè jẹ́ ẹnikẹ́ni ló fẹ́ nídìí nǹkan kan tó ṣe é pé ẹ máa ṣakitiyan dàbí ìgbà pàkitiyan yẹn kò jọ rárá. Lọ́yẹ̀ gbà pé gbogbo wàhálà tẹ̀ ń ṣe lóyún pé kí n tiẹ̀ rí nǹkan kan ṣe, kówó tiẹ̀ wọlé lénìí, kí n tiẹ̀ ráǹfààní jẹ lénìí. Ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan ní ọjọ́ tí tòní. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní jọjọ́ tí ó ṣe é pé ọ̀rọ̀ iṣẹ́ ó lè fẹ́ stress yín gan lọ́jọ́ tòní. Kódà èmi inú yín lè lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní jẹ́ pé iṣẹ́ náà máa fẹ́ láyìn lóògùn díẹ̀ lọ́jọ́ tòní. Kódà tẹ́ bá lọ bí iṣẹ́ gan nílé gan, ẹ máa ṣe àṣàyàn lórí pé àjẹ́ pé lágbájá bóyá ó tẹ̀lé send owó iṣẹ́ mi sí mi, jẹ́ pé tàbí bóyá ó tẹ̀lé ṣe báyìí fún mi, ṣùgbọ́n gbogbo ẹ̀ lè dàbí ìgbà pípàbó ló ń já sí. Ṣùgbọ́n títí bí nǹkan bí ọ̀sán lásìkò lucky hour yín bí nǹkan bí aago 12:15 sí bí nǹkan bí aago 2:30 títí lọ ìsàlẹ̀ bẹ́ẹ̀, possibility wà kí nǹkan bẹ́ẹ̀ sì ṣe yànmùyànmù díẹ̀, kẹ̀bẹ̀ sí ráǹfààní jẹ, kẹ̀bẹ̀ sí ire gbámú ní àsìkò yìí. Àwọn tó jẹ́ ọmọdé náà tí ó ń lo ìràwọ̀ yìí náà ó ṣeéṣe kí ó ṣe é pé stress àfẹ́pọ̀ fún wọn lọ́jọ́ tòní. Àwọn ló máa fẹ́ máa ránṣẹ́ jù lọ́jọ́ tòní, lágbájá lọ ṣe gbá wá, lágbájá lọ ṣàwó wá, lágbájá lọ ṣe kòkó bábà ṣàsùn wá, tí stress àfẹ́pọ̀ rẹpẹtẹ fún àwọn ọmọdé tó ń lo ìràwọ̀ yìí ní lọ́jọ́ ti tòní. Ọmọ kòkó tó sì ń lo ìràwọ̀ yìí náà lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ara máa kán dáadáa lọ́jọ́ tòní, kó máa sunkún lẹ́ẹ̀mẹwàá ní ọjọ́ ti tòní. Tẹ́ máa pẹ́ tiẹ̀ tó ṣe é pé àṣà máa kanra ní ọjọ́ ti tòní, ṣùgbọ́n ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ìdùnnú àtayọ̀ máa padà wọlé, gbogbo á lọ bó ṣe yẹ kó lọ, tí relationship yẹn á padà lọ dáadáa. Ohun tó lólùfẹ́ yín nílò yẹn ó ṣeéṣe kí ẹ padà ráǹfààní àti ṣe fún wọn ní ọjọ́ ti tòní. Ẹ ṣe prayer dáadáa lówùúrọ̀ kí eré ìrọ̀lẹ́ àti ọ̀sán yìí kí ó lè mọ́ yín, kó lè bá yín ní ara mu, kó lè wọlé fún yín ní ọjọ́ tòní. Forest green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 ní ọ̀sán sí aago 2:30 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, pẹ̀lú ọjọ́ oríire ló jẹ́, tó ṣe é pé lówùúrọ̀ kùtù ọjọ́ tòní gan ó ṣeéṣe kí ẹ gbọ́ròyìn ayọ̀ tá múnú yín dùn, tá máa yọ yín kún. Ọ̀pọ̀lọpọ̀ yín gan lè gbọ́ròyìn ayọ̀ ẹ̀ gan látànà, tó ṣe é pé ara yín á tún yá gágá tẹ́ bá ṣe jí láàárọ̀ pẹ̀lú ìròyìn ayọ̀ tí ẹ gbọ́ yẹn ni. Ìròyìn ayọ̀, ìròyìn ìdùnnú ó ṣeéṣe kó wọlé fún yín lówùúrọ̀ kùtù ọjọ́ tòní. Throughout ọjọ́ tòní náà sì rèé, ọ̀pọ̀lọpọ̀ yín ṣeéṣe kí ẹ láǹfààní àti ìrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè kan, ọ̀nà jíjìn kan ẹ máa rìnrìn àjò lọ́jọ́ ti tòní. Ìrìn àjò yìí á jẹ́ ìrìn àjò tó ṣe é pé ó máa bí dùnnú àbáyọ̀, ìdí yẹn ò ní mọ́lé lọ́jọ́ tòní rárá. Ọrọ̀ ojú yín máa wà ní ilẹ̀ òkèèrè. Kódà yín tẹ́tí ìrìn àjò ní bí nǹkan bí àná, a tún dàbí ìgbà pé àbí kí n tún lọ síbòmíì ni, àbí kí n tún rìnrìn àjò lọ bí báyìí ni. Ìdí yẹn ò ní mọ́lé, ẹ máa fẹ́ free, ẹ máa fẹ́ wà òkè, ẹ máa fẹ́ free ara yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ẹ máa rí ire gbámú dáadáa, àwọn àǹfààní á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rá àwọn àǹfààní jẹ nípa ìmọ̀, nípa owó, nípa àǹfààní, ẹ máa rá àǹfààní jẹ dáadáa lọ́jọ́ tòní. Àwọn ọmọdé tó dẹ̀ ń lò ràwọ̀ yìí náà, ọ̀pọ̀lọpọ̀ wọn náà bí ìgbà pé kọ́ máa sunkún pé dáàdì mo fẹ́ lọ bí báyìí, mọ́mì mo fẹ́ lọ sí ibi báyìí, ibi táwọn ọ̀rẹ́ mi lèmi náà fẹ́ débẹ̀, bí káwọn náà jáde ló máa rí. Ó dára kẹ́ bá àwọn ọmọ tó ń lò ràwọ̀ pé yọ́ọ̀sì ẹ lè gbé wọn jáde, kójú wọn tún lọ rí tàbí ẹ lè máa bí dùnnú àbáyọ̀ tó pọ̀ fún wọn rẹpẹtẹ. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú, tí iṣẹ́ á lọ dáadáa,
tí ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín náà lọ dáadáa. Àwọn ọmọdé tó bá jáde lọ́jọ́ tòní wọ́n á experience àwọn nǹkan tuntun tí wọ́n experience tẹ́lẹ̀ tó ṣe pé á mú kí ni wọ́n dùn, á mú kára wọ́n yá gágá. Ire owó lè wọlé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 2:30 ní ọ̀sán sí aago 5:20 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ Mísíkì ìlú Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ rere ló jẹ́. Ẹ máa ráǹfààní jẹ dáadáa lọ́jọ́ tòní. Rí á wọlé láti ibi tẹ́ẹ̀ tí ẹ ṣiṣẹ́ fún rárá lọ́jọ́ tòní, ibi tẹ́ẹ̀ tí ẹ̀rọ kan re sí ẹ máa ríre gbámú dáadáa ń bẹ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ni àwọn alásùnmọ́ yín ni á wọnú ara gúnrégé dáadáa. Passion wà fún yín dáadáa lọ́jọ́ tòní láti falẹ̀ mọ́ ọ̀rọ̀ ayé yín, láti falẹ̀ mọ́ ọ̀rọ̀ olólùfẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Olólùfẹ́ yín á ṣe nǹkan támú ní ìdùn támú káyọ̀ yín kún lọ́jọ́ tòní. Ẹ̀yin àti èèyàn kan lè jọ jáde lọ́jọ́ tòní tó ṣe pé ẹni náà ló máa gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ bá nílò ní ọjọ́ tòní tó ṣe pé ẹni náà máa jọ yín lójú, á surprise yín, á ṣe nǹkan dáadáa sí yín lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọjọ́ tó ṣe pé ó dára kẹ́ fi free, kò dára kẹ́ ní negative thought rárá. Ẹ jìnnà sí èròǹgbà tí ó tọ́ pátápátá lọ́jọ́ tòní. Ẹ ní èròǹgbà rere nípa ọgbọ̀n kan pátá lọ́jọ́ tòní, kẹ́ free mind yín dáadáa. Ọjọ́ tòní ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ rí àǹfààní jẹ dáadáa ní ibi iṣẹ́ àbí nínú ilé àbí níbikíbi tí ẹ bá wà ní ọjọ́ ti tòní. Àwọn tó wá jẹ́ ọmọdé tó ń lo irú ìràwọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́jọ́ tòní àwọn náà máa rí ẹ̀bùn tí wọn ò rò kàn, ẹ̀bùn tí wọn ti ẹ̀ ṣiṣẹ́ fún rárá. Opportunity máa wọlé, wọ́n máa wà lọ́kì dáadáa lọ́jọ́ tòní. Àtàrà èèyàn lọ́pọ̀lọpọ̀ yín lè ti là lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kó ṣe pé owó lówó báyìí lè gún ná. Aṣọ aláṣọ lọ̀gàndà bora ni ó máa jẹ́ tẹ̀yìn Pisces lọ́jọ́ tòní tó ṣe pé nǹkan ní nǹkan báyìí òun ló máa fi jìn yín lọ́jọ́ tòní. Ẹ máa rí àǹfààní jẹ dáadáa lọ́jọ́ tòní. Àwọn ọmọdé náà máa rí ẹ̀bùn, máa rí àǹfààní jẹ dáadáa ní ọjọ́ ti tòní. Iṣẹ́ á lọ dáadáa lẹ́nìí fẹ́yìn tẹ́ ń lò àwọn relationship yẹn á lọ bó ṣe ẹ kó lọ. Ire owó náà wọlé fún yín lẹ́nìí pẹ̀lú. Aago 5:20 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ share fídíò yìí o, ẹ share rẹ̀ káàkiri. Eléyìí tá a ṣe lè ní ẹ share rẹ̀ yàtọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí pé eléyìí ó wáyé lẹ́kùnrẹ́rẹ́ dáadáa, fún ìdí èyí ẹ share rẹ̀ kí àwọn ọmọdé àtàgbà káàkiri àgbáláyé kó láǹfààní àti wò. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.